gbọ́ àsọtẹ́lẹ̀ ọ̀run àtayé kété rẹ̀ la kọjá lọ. Ọ̀kan á kù nínú méjèèjì ni. Àsọtẹ́lẹ̀ kí Jésù Olúwa fún ara rẹ̀ kò wí sí ọmọ èyí kí kété ayé kàn dé agbọ́nà lóní bá kó wọ gẹ́gẹ́ bí ọnìkan kọ́ mọ́kàn sí torí pé òun kì í Jésù bá ti wé àṣẹlẹ̀ èsì bí kò á gbé lọ sí o á ṣèyìn iṣẹ́ ni. Nínú Lúùkù orí 21 kó bá ka látẹsẹ̀ 22, 23, 24 sísàlẹ̀ wàá rí i pé kó bá ṣe bíbélì yìí kan mú bírò pupa kan mú kọ ọ̀rọ̀ Jésù ni wàá rí i pé Jésù fúnra rẹ̀ ní tẹnu sọ wí hàn ọmọ èyí wí kẹ́yìn o wí ọ̀run àtayé á kọjá lọ ní dúró níbẹ̀ ṣùgbọ́n bíntín nínú ọ̀rọ̀ ọ̀hún èyí kò ń sọ lọ́ọ́lọ́ọ́ bá àti èyí kò ti sọ láti gbà kó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ nìkún wí hàn lójoojúmọ́ ìkíkíní nínú ọ̀rọ̀ ni á lọ láàrin iṣẹ́ o. Ayé yìí kà nínú rẹ̀ gangan lé mẹ́rùn ibà wí á kọjá lọ á gbàgbé rẹ̀ gẹ́gẹ́ bí ìwé mímọ́ kò ti kọ sílẹ̀. Èyí ní túmọ̀ sí pé ìjọba tọlọ́run fúnra rẹ̀ ó ti dẹ̀ra sún ìmọ̀ ìyá náà rí dẹ̀ sún ìmọ̀. Àsọtẹ́lẹ̀ Jésù Kristi lódìndín láásùmúṣẹ. Àìmọye oko ti wí tẹ́lẹ̀ ká ti mójúra rí náà bá nítorí náà lónìí ó yẹ kó wọ gẹ́gẹ́ bí ọnìkan kó rí gbéra rẹ bá a nì kó ṣe ògbáradì kó mọ́yán lórí fún ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ kí Jésù wí. Àmì lóríṣiríṣi ọ̀tẹ̀ láàrin ará òpẹ̀yìndà kó gógó láàrin ọmọlẹ́yìn Jésù fúnra rán ogun ìlúsùlú rọ́kẹ̀kẹ́ rẹ̀ pẹ̀mẹ́ gbọ́bà lójoojúmọ́ ìrábèjì kẹjà nì kí kété àgbáyé mọ̀ síbá kété orílẹ̀-èdè kan lágbára kété àjọ àgbáyé kan lágbára kété ìrànlẹ́ kó tẹ́ bẹ̀rù wí kàn bá tò sẹ́yìn lágbájá ìrà kan náà èdè àkọjẹ́ pé èèyàn náà yà tò sẹ́yìn làkàṣègbè kó ogun nì kẹ́mẹ́rà di ogun kété àgbáyé oníkálukú mi ń lọ́ra ṣùgbọ́n wàá ti ariwo ọ̀rẹ́ kẹ̀kẹ́ ogun nì lọ lábẹ́ àmì àná lébẹ̀ o torí náà kó jíba òjì òdodo kó túwà rẹ ṣe kó táyé rẹ ṣe kó ṣàtúnṣe kó gbáradì kó múra sílẹ̀ kó gba júùjú láti dọkàn rẹ rú nípa pé Jésù ṣèyí bọ̀ ó wí bá o bí ọ̀run àtayé á kọjá lọ èkéké nínú ọ̀rọ̀ á lọ lálàríṣẹ́ òun mo ìrèké mi wí hàn lónìí o wí àti pàdé rẹ̀ lùgbà kan bá a dé ìyá àyànfẹ́ lébẹ́ yá kó àìdè kó a lọ bá a nì káyé àtọ̀run kẹ́tì parẹ́ àríyá dá ayé ọ̀run tuntun àtayé tuntun á dàkó ìyá àyànfẹ́ ìrere ayọ̀ ni wọ́n mú tọ̀ wá ṣùgbọ́n ọdún bá kópa àtòpín nínú rẹ̀ á ronú padà ẹ̀ṣẹ̀ á gbà rẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ á dẹ̀ mọ̀ wí ọnìkan ṣoṣo ní yọ̀ gbà òun náà ni Jésù Kristi olúwara kó kú wá lórí igi àgbélébú kó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ kó wá àtẹ̀mí káyọ̀ ní òye àti látẹnu ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀run àtayé á kọjá lọ o bọ́ gbọ́kàn rẹ lé mọ̀ bọ́ ò rárá ká bí ẹ̀rá kan ti wí kíkété rẹ̀ báyìí ti ṣẹlẹ̀ bá a nì ẹ̀yàn lájogún ibè àdàkùn àsàmì àsúlẹ̀ olúlé kété aká wí èyí kò máa múlẹ̀ yìí èyí kò máa múlẹ̀ yìí ọ̀run àtayé kété rẹ̀ pátá lọ́lọ́run á lọ̀ mọ́lẹ̀ àríyá ṣe títún torí pé èyí kò rí gan nínú àìrísùn kankan pátápátá
Ọlọ́run ti mú jáde. Ọ̀run àtayé á kọjá lọ o, wọ́n gbọ́kànlé ibé. Múra rẹ sílẹ̀ fún ìpadàbọ̀ Jésù Kristi lẹ́lẹ́ẹ̀kejì. Múra rẹ sílẹ̀ fún ibi ayérayé. Òjó lórúkọ mi, ọmọ àbálábí tán. Lùgbà kan bá dé láti á kó àyànfẹ́ rẹ̀, àmọ́ nùmúrì ṣe mí o, ire.